oúnjẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀, ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o, Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run, àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó. Ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o, bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro, àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ròhìnròhìn láwùjọ wa. Gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú dédé wòyí gbogbo yín níbikíbi tẹ́ bá ti wò mí, nílé lóko lódò, nílé àti lẹ́yìn odi. Mo kí yín káàbọ̀, mo kí yín kú ojúmọ́, mo kí yín káalẹ́. Táíwò Ìbíkúnlé lórúkọ mi. Kí la tún gbé wá fún yín lénìí? Ìgbẹ́jọ́ conflict resolution lórí Ṣòkòtì TV lórí YouTube. Ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ni. Lọ́jọ́ sátidé ní agogo 4 la máa jù lóòrèkóòrè fún yín. Ìgbẹ́jọ́ kíni? Ìgbẹ́jọ́ bá ṣe bẹ̀rẹ̀ sí í là wá lọ́yẹ, tá bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó dúdú, gbogbo nǹkan tí a fẹ́ tàn mọ́lẹ̀ sí, orí ìgbẹ́jọ́ ló ti máa wá. Àwọn òṣèré jàǹkànjàǹkàn òun náà la máa gbé wá sórí ìgbẹ́jọ́. Mo dẹ̀ lérò pé gbogbo yín pátápátá lẹ máa rí ẹ̀kọ́ kan àbí méjì kan nínú ẹ̀. Mo wá bẹ̀ yín o, ẹ kọ́kọ́ lọ bá wa subscribe sórí Ṣòkòtì TV báyìí torí ìgbẹ́jọ́ ti wà lórí ẹ̀ báyìí o, tá a máa kọ́kọ́ gbádùn lọ́jọ́ tòní. Láago 4 ìní ó ti wà ń bẹ̀ bá ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ subscribe, ẹ bá wa share, kẹ̀dẹ̀ bá wa comment síbẹ̀. Nǹkan tẹ́ ẹ bá tún wá lérò pé lórí ìgbẹ́jọ́ nǹkan báyìí láti fẹ́ kẹ́ bá wa treat, ẹ̀yẹ bá wa jù sí orí Facebook wa, tàbí kẹ́ bá wa jù lórí WhatsApp number wa, kẹ́ bá wa jù síbẹ̀. A dẹ̀ máa mú iṣẹ́ ṣe lórí ẹ̀. Ẹ ṣeun gangan. Ìgbẹ́jọ́ òun náà ni ètò. Ẹ káàbọ̀. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin ọmọ kóòtù òjíire nílé lóko lẹ́yìn odi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Mo sọ fún àwa ọmọ kóòtù òjíire pé ibi tá a bá fẹ́ gbin igi ọgbọ́n sí, gbogbo igi àbámọ̀ tó bá ń bẹ ń bẹ ni ẹ jẹ́ á fàtu dànù. Ohun tèmi ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí lórí ọ̀rọ̀ kóòtù òjíire ó lè má yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ṣùgbọ́n bó pẹ́ bóyá yóò padà yé wa náà ni. Àwọn èèyàn kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé kọ́lọ́run bá wa lọ́ra ẹ̀mí wọn ni. Tí wọ́n bá ní opportunity kọ̀ọ̀kan láti máa bá àwa ọmọ kóòtù òjíire sọ̀rọ̀, ìgbésí ayé tó dorí kodò yóò sì nàró padà. Torí àwọn ìgbésí ayé kan ti dorí kodò. Àwọn eku òkè bí eku mọ́ láwọn àsìkò kan. Àwọn ẹyẹ òkè bí ẹyẹ mọ́ láwọn àsìkò kan. Àwọn èèyàn ọ̀fọ̀n bí èèyàn mọ́. Wọ́n ti pollute wa, á ti di nǹkan míì. Brọ́dà mi alárùbáríkà kan ó wá bá mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ tán bá mi sọ ọ̀rọ̀ tó lágbára ni. Ọ̀rọ̀ tí mo dẹ̀ mọ̀ pé yóò ṣe gbogbo ọmọ kóòtù òjíire ní àǹfààní ni. Mo wá decide láti gbọ́ ọ̀rọ̀ yẹn. Voice message ni wọ́n send sí mi. Voice message náà dẹ̀ send sí mi ni. Mo gbọ́. Mo fi ara balẹ̀ gbọ́ gan. Nígbà tí mo fi ara balẹ̀ gbọ́ tán, mo wá wò pé iṣẹ́ tí Ọlọ́run rán mi tí mò ń ṣe díẹ̀díẹ̀ ni bàbá mi tún bá mi ṣe yìí.
tí a bá wá fẹ́ gbin igi kan síbì kan, tá a bá fẹ́ gbin igi ọgbọ́n síbì kan, tí ọgbọ́n bá wá lálẹ̀ hù ń bẹ̀, àwọn bàbá wa ní kí wọ́n kàn roko mọ́ ọgbọ́n yẹn ń dì lóko. Brọ́dà mi yìí bá mi sọ ọ̀rọ̀ ẹ̀rù dẹ̀ bà mí. Mo dẹ̀ fẹ́ fi kọ́ gbogbo àwa ọmọ kóòtù òjìrì lọ́gbọ́n. Mo fẹ́ ká mọ ibi tí nǹkan ti ń bàjẹ́ bọ̀. Mo fẹ́ ká mọ ibi kí nǹkan ti wọ́ wá. Mo fẹ́ kí àwọn tí wọ́n pẹ̀lú wọ́ ọ̀rọ̀ kóòtù òjìrì kí wọ́n máa bá wa tún ṣe padà. Ká jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn gangan ni wọ́n ní ẹ̀bi bí ilẹ̀ kóòtù òjìrì ṣe wà bó ti wà lénìí. Torí pé mo fi Ọlọ́run Elédùmarè búra. Mo tún fi Ọlọ́run Elédùmarè búra. Kò sí ìran bíi Yorùbá. Ó ní mo ṣe máa ń bá wa wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ẹnu àwa Yorùbá náà láti máa gbọ́ Yorùbá ọ̀dà, Yorùbá ọ̀dà, Yorùbá ọ̀dà. Yorùbá ẹ̀ wò ni ò dáa. Ìwọ tó o ní Yorùbá ọ̀dà, ó kọ̀ndẹ́mù bàbá ẹ̀. Ìwọ tó o ní Yorùbá ọ̀dà, ó kọ̀ndẹ́mù yẹ́ ẹ̀. Èyí ò ní tó bá jẹ́ pé àwọn méjèèjì tó bí ọ ọmọ Yorùbá pọ́nbélé ni wọ́n. Ó ti kọ̀ndẹ́mù àwọn méjèèjì. Ojú rere wo làwọn òbí ẹ̀ ó fi wò ẹ́ nígbà tó kọ̀ndẹ́mù wọn pé wọn ò dáa. Ká tiẹ̀ pé wọ́n ò jẹ́ nǹkan kan torí ìwọ gangan ò kulẹ̀ wúlò. Àmọ́ ìyàtọ̀ láàrin ìwọ àtìran àwọn Fúlàní. Ọkàn ń fi orúkọ Yorùbá jẹ́ lásán ni. Torí táwọn èèyàn bá ń fi orúkọ Yorùbá jẹ́ lásán ni wọ́n èé mọ bó ṣe yẹ kí wọ́n sọ̀rọ̀. Wọ́n á kàn sọ̀rọ̀ anyhow. Ẹnìkan sọ pé Yorùbá ò dáa. Irú tí àwọn ọmọ Yorùbá ti gbé ṣe fún irú wa yìí. Táwa bá ti sọ lẹ́ẹ̀kan náà lẹ́nu wa ó wọ̀. Pẹ̀lú gbogbo tí àwọn ọmọ Yorùbá ti ṣe fún irú èmi. Ní nǹkan aburú kọ́ ni mò ń sọ, ní nǹkan dáadáa, pẹ̀lú nǹkan dáadáa tí àwọn ọmọ Yorùbá ti ṣe fún mi. Nílé, lóko, lókè òkun. Wàláì Ọlọ́run Elédùmarè ń gbọ́. Tí a bá sì ń sọ̀rọ̀ pé èèyàn ti rí ọwọ́ tìbọ̀ ẹnu. Àwọn ọmọ mi ń gbìyànjú díẹ̀díẹ̀. Ṣùgbọ́n èyí tó pa bámbárì ló ń wá láti ọ̀dọ̀ àwọn fans mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àwọn èèyàn ń ṣàánú mi o. Gbogbo àwọn tó dẹ̀ ń ṣàánú mi ọmọ Yorùbá ni wọ́n. Báwo lẹnu tèmi sì lè gbà kí n sọ pé Yorùbá ọ̀dà tí mo bá ní orí pípé? Ìwọ náà ronú rẹ̀. Ṣé Yorùbá ò tí ì ṣe dáadáa fún ẹ rí? Wọn ò dẹ̀ tí ì ṣe dáadáa fẹ́nìkankan nù ìdílé rẹ rí náà rẹ̀. Tó fi jẹ́ pé àwa náà la máa kọ̀ndẹ́mù ara wa pàdà. Wàláì ìran Yorùbá ló dára jù nínú gbogbo ọ̀ràn. Tó bá ṣe pé o gbé ilẹ̀ Haúsá, tó bá ṣe pé o gbé ilẹ̀ Yíbò, o mọ̀ pé ti wá sẹ́pẹ́rẹ́ púpọ̀ jù. Ti wá sẹ́pẹ́rẹ́ púpọ̀. Ẹ rí i pé mo máa ń sọ pé tó bá jẹ́ pé téèyàn bá kú èèyàn ń padà wálé ayé, tọ́lọ́run bá máa jẹ́ kí tí ń bá sì tán padà wáyé, tọ́lọ́run bá ti dá mi sínú ìran Yorùbá, tí Yorùbá ti ní dá mi sínú ìran Yorùbá, kó má jẹ́ ń wálé ayé mọ́, kó dá mi lẹ́ran kó sínú gbọ̀ngàn ó pè mí. Ó wá yà mí lẹ́nu bọ́pọ̀lọpọ̀ yín ò ṣe mọ value Yorùbá. Ẹ dákun, mo fẹ́ kẹ́ ẹ listen láti gbọ́ ìmọ̀ràn tí brọ́dà mi yìí gbà wá. Ẹ̀rù Ọlọ́run bà mí o. Fídíò mi ni wọ́n wò tí wọ́n fi wá pè mí, tí wọ́n fi sọ àwọn ọ̀rọ̀. Ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi, ẹ dákun tó di Ọlọ́run. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí brọ́dà mi ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa àti ìtọ́sọ́nà tí wọ́n fún wa. Àkọ́ àlàjọdún ìlàsọ̀pọ̀ rẹ̀ ẹ̀kúṣẹ́ Ọlọ́run ọba aláàánú yóò jẹ́ kí wọ́n gbọ́. Ó di ọdún 6 ní wọ́n fi ṣe National PRO ẹgbẹ́ akọrinlédè àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà. Ní àkókò yẹn bàbá wa Dípọ̀ Gbèrò ní National President. Wọ́n á wà nínú àwọn tí wọ́n fi lẹ́tà rán sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ fún ọba. Nígbà tá a wá láti lọ fún ọba Iléṣà
ìgbà táwa débẹ̀ ó ní wọ́n wà níbi mọ̀ lọ́balọ́ba àwa lọ síbẹ̀. Ohun tó yà mí lẹ́nu wípé èdè òyìnbó ni ìgbìmọ̀ lọ́balọ́ba ni wọ́n fi ń kọ̀ǹdọ́tì mítìnì èdè òyìnbó ìgbìmọ̀ lọ́balọ́ba Yorùbá ni mo sọ èdè òyìnbó ni wọ́n fi ń kọ̀ǹdọ́tì ìpàdé. Mo wà nínú àwọn ikọ̀ tó lọ nígbà tí Aláàfin Ọ̀yọ́ tàná tí ó fi Gani Adams jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbà tó fẹ́ bá wa sọ̀rọ̀ èdè òyìnbó ló fi bá sọ̀rọ̀ èdè òyìnbó ni. Nígbà tí wọ́n parí tán àwa kọ̀ǹdọ́tì tàfíì fún mo wá challenge rẹ̀ yá kí ló dé. Ó wá sọ fún mi wípé ọ̀rẹ́ òun ìlànà Amẹ́ríkà àwọn kìnìkan wọn gbọ́ Yorùbá wọ́n á ní sà ṣé tí wọ́n bá pè èyí lọ sọ́dọ̀ tiwọn tí wọ́n fẹ́ fi ẹnìkan joyè ṣé máa torí ti yín sọ Yorùbá kò ní sí fọ̀ fún mi. Èyí tí àwọn gan kó bá wa ló pọ̀. Now nígbà tí àwọn olóṣèlú ẹ bá ṣe kàmpé òṣèlú wọn káàkiri èdè Yorùbá ló fi bá wa sọ̀rọ̀ èdè Yorùbá náà máa sọ síra wa. Ìgbà tí wọ́n bá dé orí ìyè tán tẹ́lẹ̀ gọ́fúnà wọ́n sọ Yorùbá náà èdè òyìnbó ló máa sọ. Ìgbà tí mo fi wà ní iṣẹ́ ìjọba tó fẹ̀yìntì rẹ́sítà skul ní Yorùbá ni mo fi ń ṣe assembly kódà iṣẹ́ ní ògùnṣẹ́ ní àtẹ̀mú wa. Àwọn kan wá láti ministry wọn wá tí wọ́n wà tán ní bá iṣu kúrì fún mi ní mo fi Yorùbá conduct assembly ní government school. Ìgbà tí mo sì máa reply lẹ́tà wọn mo reply lẹ́tà wọn in 3-5 lines ní mo sorry tó lè dáhùn pé ènìyàn kọ́mọ̀ ìbínú káwọn náà aṣojú wa sí skul wa wọ́n ní ẹ̀ oníbẹ̀ẹ́ mi tó lè kàtí máa sọ. Wọ́n bá yìí fàtìmọ̀ kí n wá ń bá lọ bá wọn. Ìyẹn nìkan bá mo níbẹ̀ẹ́ mi. Mo ní ilé ẹ̀kọ́ tí mo ti jẹ́ principal kò sí single Hausa kò sí single Igbo gbogbo pátápátá Yorùbá ni wá. Kí ni ìtumọ̀ anthem tí ń kà fún ẹ ní èdè òyìnbó tí ìtumọ̀ èrò yìí wọn? Bàbá dákẹ́. Mo ní mo ṣe Yorùbá dé doctorate level ni kì í ṣe kéde ògbóyìnbó. Ṣùgbọ́n ẹgbẹ́ 1976 bàbá wa olóògbé Babátúndé Àlíù Fáfúnwá olóògbé Adébáyọ̀ Fálétí olóògbé ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá olóògbé Ṣùpọ̀ Àkànní Ṣùpọ̀ Kòsémọ́nì. Bàbá mi nìyẹn. Wọ́n ní wọ́n ṣe kékeré pé ní Ifẹ̀ project research Ifẹ̀ project research wọ́n mú àwọn ọmọ sí kíláàsì méjì wọ́n fi èdè English kọ́ àwọn kan ní àti primary 1 ní primary 6 wọ́n fi èdè Yorùbá kọ́ àwọn kan láti primary 1 ní primary 6 wọ́n wá kó wọn papọ̀ sínú kíláàsì kan wọ́n wá fi English béèrè question lọ́wọ́ wọn àwọn tá fi èdè Yorùbá kọ́ wọ́n wá yege ju àtàtì English kọ́ lọ. Wọ́n á dẹ́kẹ́ mọ̀ ní pé ẹni tó bá jẹ́ Yorùbá tó bá sùn tó bá fẹ́ lálàá kò ní fi èdè English kò fi lálàá èdè Yorùbá yóò fi lálàá ẹni tó bá jẹ́ Yorùbá tó bá fẹ́ ronú lórí kankan èdè abínibí ilẹ̀ Yorùbá yóò fi ronú. Ẹlẹ́kẹta tí wọ́n bá bí ní ìbéèrè kí béèrè lédè òyìnbó yóò kọ́kọ́ transmit ẹ̀ nínú èrò rẹ̀ pẹ̀lú Yorùbá ó tó fẹ́ ti jáde. Àbájáfẹ́ mo fi títóbi ọlọ́run mo fi búra mo fi àwẹ̀ tí mo gbà mo fi búra nígbà tí ó di ọdún 2018 tí wọ́n máa gbé report jáde wọ́n fún mi ní the best principal in Ìlọrin South the best principal in Ìlọrin South. So iṣẹ́ tẹ máa ṣe pọ̀ gẹ́gẹ́ bí pẹ̀lú ọba tìyí sí ẹ kú láti pìlẹ̀ àwọn ọba aláyé tá a sọ pé fáyọ̀yàn wọ́n lọ ìpèbí wọ́n ti gbogbo tó jọ máṣàjọ mẹ́sẹ̀ sí káwá dé òyìn tán ká máa wá fi èdè òyìnbó sọ̀rọ̀ òun ló fa gbogbo àkóbá tó ń bá a lónìí tí ifá ò fi ẹni tí ń bọfá tí ń bọ̀ sókalẹ̀ ẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá yóò wà lọ Canada yóò lọ Amẹ́ríkà yóò lọ Britain yóò wà lọ mú ọba wá àwọn alọba yẹn dé ó pàṣàrẹ alọba yẹn dé ní kó ṣàjóná nítorí wípé kò sí láti ní wọ́n sì ní ilé bí a ti kó ẹ̀ṣọ́ lọ sóde. Àwọn kan wọ̀nyí yìí ló yẹ ká kọ́kọ́ mójútó ọ̀pọ̀lọpọ̀ wa láti gbé àṣà wa dànù. Now transatlantic slave trade káàbọ̀ sí òwe ẹrú àwọn òyìnbó yìí ni wọ́n kó wa lọ wọ́n lọ fi àwọn bàbá wa ṣẹrú wọ́n de ṣéèdì mọ́ wọn lẹ́nu èyí tó bá ṣe tí ò bá da wọ́n pa nígbà tẹ́ ṣe tán tí òwe ẹrú tán wọ́n wá fún wa ní Christianity wọ́n wá sọ wípé ìwọ gbọ́dọ̀ pànìyàn fẹ́ràn ara rẹ gẹ́gẹ́ bí fẹ́ràn ọmọ bẹ́ẹ̀ kejì gẹ́gẹ́ bí ara rẹ ìgbà tí àwọn pa bàbá wa ṣé òfin ìwọ gbọ́dọ̀ pànìyàn ṣé kò sí ṣé òfin fẹ́ràn ẹ̀dẹ̀kejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ṣé kò sí nígbà yẹn wọ́n kàn wá fi ọgbọ́n colonize wa ká má bàa gbẹ̀san wọ́n wá dé wọ́n wá ní tí ń jẹ́ history pẹ̀lú ká parẹ́ àwa kọ́ history mọ́ ká má bàa mọ aburú
tí wọ́n ti ṣe sáwọn bàbá ńlá wa àwọn ní ká bọ̀ kọ́ sí ìbẹ̀ primary school wọ́n pa sí rẹ̀ àwọn kan wọ̀nyẹn ló yẹ ká bójútó àwọn kan wọ̀nyẹn yẹ ká bójútó ohun tó fa gbogbo ẹgbẹ́ sí vernacular is prohibited explain English always ní ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ sílẹ̀ Yorùbá ilé ẹ̀kọ́ tó wà ní Western region àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ wa láyàláyà wọ́n tó wá kọ́ sára ní sùkúù wọ́n ní pé do not speak Yorùbá speaking Yorùbá is prohibited we speak English here ní ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ sórí ilẹ̀ Yorùbá ní ilé ẹ̀kọ́ tó ṣe pé ọmọ Yorùbá ló ń lọ ní ilé ẹ̀kọ́ tó ṣe pé òbí Yorùbá ló ń sọ wẹ̀ sọ Ọlọ́run pẹ̀lú wa Ọlọ́run pẹ̀lú wa. Ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ ronú sí nǹkan tí ẹ̀gbọ́n yìí sọ ẹ dákun èmi náà fẹ́ béèrè kí ló dé tí Ifá kì í rí yàn ní ilé mọ́ láwọn tí wọ́n wà nídìí ìṣẹ̀ṣe gangan tí wọ́n mọ bí èèyàn ṣe lè gbé ní ipò ọba tí wọ́n mọ kí ìgbésẹ̀ wo lèèyàn lè gbé kí léèyàn lè máa ṣe lóòótọ́ àwọn kan wà náà tó jẹ́ pé ìlú òyìnbó yìí náà tí wọ́n wá tán dẹ̀ ń ṣe dáadáa but very very few majority àwọn tán bá ti gbé wá láti ìlú kan wá fi wọ́n jọba culture wa yẹn ò sí lára wọn mọ́ culture bíi tí mo fẹ́ kẹ́ ẹ lọ wo ọmọ ẹ lọ wo ẹni tó bá ti wà nílùú òyìnbó for 5-6 years péré just 5-6 years ẹ rí i pé gbogbo orientation rẹ̀ ó ti change gbogbo àwọn ni wọ́n máa nígbàgbọ́ wípé yes right kan lèmi àti ìyàwó mi jọ ní right kan ni àṣà òyìnbó ni kì í ṣàṣà tiwa àṣà wa kọ́ torí Ọlọ́run gangan nínú n tá a gbọ́ ni pé ẹ̀fọ́n àwa ni Ọlọ́run ti yọ egbògbò ẹ̀fọ́n àwa ni Ọlọ́run fi dá àwọn obìnrin ó sì dá wọn ní olùrànlọ́wọ́ tí mò ń sọ kì í ṣe olùrànlọ́wọ́ bí ẹrú irọ́ o gbogbo ẹni tó bá lo obìnrin bí ẹrú adániwáyé máa fi ìyà jà wọn náà torí Ọlọ́run kò sí àti ní ọ̀dọ̀ àwọn bàbá wa lábàláyé ni o àti lọ́dọ̀ Christian ni o àti lọ́dọ̀ Muslim ni o kò síbi kankan tí wọ́n ti fi yé wa wípé ó yẹ ká máa fi ìyà jẹ àwọn obìnrin wa kò sí ṣùgbọ́n tá a bá ti kúrò Nàìjíríà tá a bá ti wà nílùú òyìnbó yẹn wọ́n wà kíní yẹn sókè gan wọ́n wà sókè yẹn gan kọ́lọ́run Olódùmarè kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ìgbà tí brọ́dà mi yẹn ń sọ̀rọ̀ lọ wọ́n tó tẹ̀síwájú. ìgbà kan tí mo lọ gba oyè ààrẹ àgbò ìpínlẹ̀ Ọ̀ṣun àwa ń bọ̀ ìgbà tí mo ń bọ̀ ilẹ̀kẹ̀ gbogbo ìlú wà ní ọrùn mi rábà o ẹ̀pẹ̀lẹ́ o wọn ò béèrè ní ọkọ̀ wọn ò béèrè dá finances wọn ò béèrè ẹni tí lọ́wọ́ wa a ti kúrò ní Ìjàgbẹ́ àbọ̀ apàdé àwọn prostate tó bá dá wa dúró bá bọ̀ síbẹ̀ wọ́n á rí kan nínú wọn ní ìgbáyà rẹ̀ nígbà yìí nọ́mbà orúkọ tó máa ń kọ síbi ìgbáyà wọn mo bá rí Túndé Fásilà inú mi dùn ọmọ bàbá mi ni bá ló báwo ni ó ní fine mo tún ní báwo ni ó ní fine ẹni mo tún ní papa ṣé wọ́n tọ́ ṣe don't do bá pè wájú ẹ wo tó kọ sí báyà n bá padà sí di ọkọ̀ àwọn òwe tí mo ní ó ti díù ìbẹ̀rẹ̀ kẹtẹ wá ń bọ̀ wá wọn bá jẹ́ ẹni dúró ó wá rí Usman etu ní báyìí ẹnìkan wà lọ́bẹ̀ nìyẹn ó sábẹ̀ sókè tẹ́tẹ́ náà sọ síra wọn lójú ẹsẹ̀ ó wọ inú ọ̀padà tó bá lọ ìgbà tó lọ mo wá padà lọ bá ẹnìyẹn mo wá sọ ìbò sí mo wá sọ fún wípé bí àwa tí a jẹ ìbáṣepọ̀ tara lọ́pọ̀ nìyẹn ó ibẹ̀ ló wà tí ẹnìkan lọ́mọ ìyá rẹ̀ tó fọ ìdí sí tó sì ní kọ́mọ lọ èmi tó mọ jọmọ ìyá rẹ̀ tó sì ní fún bọ́ọ̀lù òdùdú ara mi pẹ̀lú àkóńtẹ́kọ̀ àárẹ̀ àgbo ìpínlẹ̀ Ọ̀ṣun sí lára hábà ló bá dákẹ́ ló bá ní ẹ bá bẹ̀rù sà máa lọ mo sì àfihàn kúrò níbẹ̀ kí ni ìyẹn ti bà wá jẹ́ ó bà wá jẹ́ tẹ́ bá lọ́mọ Yorùbá tẹ́ bá sọ Yorùbá sí òyìnbó gbọ́dọ̀ dá ilé o Ọlọ́run pẹ̀lú wa kódà kẹ́ rí lálẹ́ inú ẹ̀ bẹ́ẹ̀ sì ń bá wọn sọ
bẹ́ẹ̀ sì bá wọn sọ ọlọ́run aláàánú bẹ̀ kó gbọ́ àmín ọlọ́run ọdún kìí nípa àmín ẹ̀sùn sà. àmín àmín. ṣé rí ẹ̀rí ìlà lẹ́ẹ̀kẹ́ èèyàn báyìí ìlà gidi ẹ máa sọ èdè Yorùbá sí èdè òyìnbó ni ó máa fi dá yín lóhùn ìdálóhùn tó ń dá yín lóhùn yẹn ẹ mọ̀ pé yẹ ilé yìí gbọ́ èdè Yorùbá yẹn dáadáa because tí ò bá gbédè Yorùbá kò yẹ kó mọ èsì tó ń máa fọ̀ lérí tẹ̀ ń sọ fún gbogbo àwọn House of Assemblies wa ọmọ Yorùbá ni ó difficult fún wọn láti sọ Yorùbá ó difficult láti sọ Yorùbá ok tá a bá tiẹ̀ wà ní akúrò lórílẹ̀‐èdè yìí a lọ sí bíi UK tàbí anywhere ní àwọn ìlú òyìnbó yẹn ẹ dákun ṣé wọ́n gbà wá láyè láti wá fi Yorùbá preach tàbí láti wá fi Yorùbá sọ̀rọ̀ ní House of Assembly wọn ni kí ni ti wá ṣe wá yàtọ̀ kí ni ti wá ṣe wá yàtọ̀ bá a bá máa dá sí nǹkan gan náà á tún dá sí yàtọ̀ á dá sí kọjá abi tó yẹ ẹ jẹ́ kí n fi àwọn ọmọ méjì kan hàn kẹ ntẹ́ yìí náà bá máa kó tọ́ fún sí wọn kẹ sọ torí èmi máa ń wò wípé ilé ayé yìí ó lágbára o ilé ayé yìí lágbára o a kàn gbọ́dọ̀ ṣọ́ra wàláì a gbọ́dọ̀ ṣọ́ra gan a gbọ́dọ̀ ṣọ́ra gan tẹ́ bá gbọ́ nǹkan tí àwọn ọmọ kóòtù òjìire ń fẹnu ara wọn wí ẹ dákun ẹ lísìn kẹ́ gbọ́ tẹ́lẹ̀. These Muslim people, they will tell us what it is. ló bẹ̀rẹ̀. mo tún wá tún sọ olórí burúkú ló ń ṣe Islam wèrè ló ń ṣe Islam ẹni ìgbé ẹni ẹ̀kọ́ ló ń ṣe Islam tó o bá fi lè ṣe Islam tó o fi kú tí o ronú pìwàdà kó o tó kú tó lọ jẹ́ kí ikú ká ẹ mọ́ orí Islam o ti di ẹni òfò o ti di ẹni ìgbé o ti di ẹni ẹ̀kọ́ torí ìwọ tí Kùránì sọ fúnra rẹ̀ Quran chapter 19 verse 71 òun ní pé gbogbo ẹ̀yin mùsùlùmí ni Allah máa kó sínú náà ẹ máa kọ́kọ́ jóná ẹgbẹ́ kan nìyẹn orí burúkú kan nìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan. ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn ẹ̀yìn yẹn ẹ dákun ọmọ Yorùbá nìyẹn o àwọn oníṣẹ̀ṣe nìyẹn o oníṣẹ̀ṣe ṣé eléyìí ṣé àpọ̀dà làbá pè wọ́n ni abẹ́ni torí ẹ̀ ti dàrú ẹ dákun kí ni ìyàtọ̀ láàrin wọn àti àwọn àfa alákatakítí yẹn mùsùlùmí lèmi mùsùlùmí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ẹ gbọ́ bó pònú ìṣe sọ̀rọ̀ tó ń gbé àwọn ìran bàbá ẹ̀ ṣépè èmi tí mò ń sọ̀rọ̀ yìí mùsùlùmí ni mí kò sí tí mùsùlùmí ṣe tí ò da tí mi ò kọ̀ndẹ́mù ẹ wo ẹnu ọjọ́ mẹ́ta ẹ wo àwọn àáfàá tí mo gbé wá láti orí àmì Ọlọ́run dé orí mọ̀dírù mọ́ríkàs àtàwọn bẹ́ẹ̀ lọ pẹ̀lú tí wọ́n ń sọ tí wọ́n fi ń gbé Yorùbá lẹ́yìn tínú eléyìí ò bá bu sọ yẹ kó máa sọrú nǹkan tó sọ sí àwọn bàbá wa yẹn ṣùgbọ́n ẹni tí ò bá ní irú ẹni kò lè mà pọ́nlé ẹni bí orí èèyàn bá ti dàrú àwọn tó jẹ́ bíi grandpa arúgbó àìsí wà láyé tí wọ́n jẹ́ mùsùlùmí kírú òpònú yìí dẹ̀ lanu kó máa ṣépè fún wọn. ẹ dákun ìyàtọ̀ wo ló wà láàrin eléyìí àtàwọn alákatakítí mùsùlùmí tá à ń sọ yẹn ṣé ẹ mọ̀ pé àwọn tó ń ba ìṣẹ̀ṣe jẹ́ leléyìí ẹ gbà àwọn aláìlọ́pọlọ tó ń ba ìṣẹ̀ṣe jẹ́ àwọn leléyìí tó sọ̀rọ̀ náà torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀ṣe gan ló kọ́ wa lọ́gbọ́n pé a gbọ́dọ̀ pọ́n àgbà lé tí kì í bá ṣe pé àgbà bá hùwà orí burúkú tó sunmi burúkú tá a fẹ́ fi ewé burúkú nù ń dì bí àwọn emir Ìwó àwọn former chief imam Ògbómọ̀ṣọ́
tí ò bá jẹ́rú àwọn èèyàn yẹn tí wọ́n Ọlọ́run ò kọ àpọ́nlé mọ́ wọn kí ọmọ Yorùbá kan fò jáde kò sọ̀rọ̀ eléyìí tẹ́ni sọ. Ẹ̀yin oníṣẹ̀ṣe ń sìn ẹ̀ ní dìde kẹ́ ẹ kọ̀ndẹ́mù nǹkan tó sọ yìí o. Bí àwọn mùsùlùmí ṣe ń bú yín ń jọ́ sí tẹ́ ẹ sọ̀rọ̀ kó tó wá di pẹ́yìn náà wá sọ̀rọ̀ ṣe rí ìtẹ́yìn náà ń ṣe yìí lọ́wọ́ tí ọ̀kọ̀ọ̀kan nu yín ń ṣe yìí tí ẹ bá tètè dárú wọn lẹ́kùn wọ́n fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ ni. Ẹ wo ọdún tí àwa mùsùlùmí kìrìsìtẹ́nì àti àwọn bàbá wa alábàláyé ẹ wo ọdún tá a ti jọ wà tí ò dẹ̀ sí wàhálà tí ò sí kan. Ẹ wá wo ohun tí irú ẹni yìí sọ ṣé n tó sọ yẹn ń sìn ó túnlẹ̀ Yorùbá ṣe ni àbọ̀bálẹ̀ Yorùbá jẹ́. Ẹnìkan lẹ́tí. Ẹ máa gbọ́ ọmọ ọ̀ràn kíran ilé yìí náà o ẹ máa gbọ́ o. Ìwọ tó bá fídíò ìpàdé tó dẹ̀ ṣe ń tẹ̀lé Islam definitely orí ẹ̀ ò pé definitely nǹkan ṣí ẹ. Ìwọ tó bá jẹ́ Christian tó bá fídíò ìpàdé tó bá ṣí ẹ definitely ò mọ nǹkan tó ń ṣí ẹ. Náà mo fẹ́ kémi àtẹjọ wo fídíò yìí kò gbọ́ nǹkan tí àfáà ń sọ lẹ́nu jẹ́ kémi àtẹjọ wo fídíò yìí kò gbọ́ nǹkan tí àfáà ń sọ lẹ́nu. Èyí ti gbọ́ gbogbo àwọn Nàìjíríà lára bí mi ò bá èyí tí mo wí ẹnu náà bàbá ń ya lọ ẹ̀mí pàwọ́ àjọyọ̀ lọ náà ni bàbá fẹ́ pín Yorùbá kọ́ńtì tuntun á fi pín bá a bá ṣe pọ̀ tó ní. Kẹ́ ẹ mọ̀ yẹn o kẹ́ ẹ mọ̀ ìrọ̀lẹ́ ìwọ ọmọ ìnáwó ẹlẹ́bọ lọ́wọ́ àjọ̀dàlẹ́ àlórí àmì ìgbà o. Ibi Christian bá ti rọ́wọ́ mú bí Èkìtì Oǹdó lọ́jọ́ gọ́ọ̀nà ọbẹ̀. Ibi àwọn náà bá ti rọ́wọ́ mú àwọn aláàjẹ gọ́ọ̀nà ọbẹ̀ tó. Bá ti jẹ́ bẹ́ẹ̀ àpé bọ́bá sì la ìjà lọ àjà ọ̀rọ̀ lẹ́tí gbọ́ látẹnu àfáà yẹn. Náà ẹ̀yin àfáà kan wá ń bọ́ta ẹ̀ máa dìvẹ́ǹdì àwọn irọ́ tí ò yẹ kẹ́ dìvẹ́ǹdì. A ní mùsùlùmí ò kì í ṣẹ̀sìn gidi ẹ̀sìn jàgídíjàgan ni. Àwọn akọ́lá ní mùsùlùmí ẹ̀dẹ̀ ń fọ̀ sí ẹ̀ lé wa lórí. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá gbàdúrà wípé kí àwa generation tó ń bọ̀ sí i pé ká fojú wa ríbi ẹ̀yin lẹ́ máa fojú yín ríbi tọmọtọmọ. Ìkọ̀kọ̀ ò ní ṣe wá. Aláàfẹ́ Islam mọ̀ ẹ máa lọ wèrè ẹ máa lọ. Ẹ dákun ṣé ọmọ alálùbáríkà lọmọ tó sọ̀rọ̀ yìí ṣé ọmọ ṣé ta ló bẹ lọ́hùn kí Ọlọ́run ó ṣe irú ọmọ yìí fóun ìran wo ló lè bẹ lọ́hùn pé irú ọmọ yìí ní kọ́lọ́hún ó ṣe fóun o. Ẹ wo condemnation ẹ wo iye àwọn àáfàá kan tí ń jáde tí wọ́n ń kọ̀ndẹ́mù tí àwọn àáfàá alákatakí ti ń ṣe. Ẹ wá gbọ́ ntọ́mọ yìí sọ ẹ gbọ́ ọ̀rọ̀ òpònú ṣé tí wọ́n bá bí eléyìí ilé ire tó lè sọ ohun tó sọ yẹn ṣé ní gbogbo àdúgbò wọn kò sí àwọn bàbá àgbàlagbà tí wọ́n jẹ́ àáfàá tí wọ́n dẹ̀ jẹ́ àáfàá gidi kò sí nínú àwọn nínú mọ̀lẹ́bí wọn tàbí ládùúgbò wọn. Ohun tí mo fi ń sọ nìyẹn pé ibi tá à ń bá ọ̀rọ̀ wa lọ nílẹ̀ Yorùbá n tó bá dá ẹjẹ́ apó dá èyí tí ò bá dá ẹjẹ́ apé kò dáa. A tún rí àwọn èèyàn míì náà wá ara àwọn òmùgọ̀ míì náà tí wọ́n máa sọ pé nǹkan tán kò sí tó bá dì nínú nǹkan tán sọ kò sí tó bá dì nínú kí wọ́n máa bú àwọn bàbá yín ọ̀rẹ́dì àti gba ẹ̀sìn méjèèjì. Ẹni tó bá fẹ́ kọ̀ndẹ́mù nǹkan sì pé kíkan ọmọ wáyé mọ́ bí ẹ fẹ́ dógun sílẹ̀ láti ìgbà tí èmi ti ń kọ̀ndẹ́mù àwọn tí ò ṣe dáadáa nínú mùsùlùmí ṣé ẹ gbọ́ kí n kọ̀ndẹ́mù ẹ̀sìn mùsùlùmí nìtálè ó tún wá ń sọ pé kírísítẹ́nì tí ò bá pín kinní yẹn ó tún bẹ̀rẹ̀ sí ní bú wọn. Ṣé mọ̀lẹ́bí ìyá ẹ̀ ni àwọn kírísítẹ́nì yẹn tó fi jẹ́ pé wọ́n ló rán wọn lẹ́sẹ̀ pé gbogbo tí wọ́n bá ṣe wọ́n gbọ́dọ̀ pín ta ni ìwọ ẹ̀dá kan torí Ọlọ́run. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin bàbá Yorùbá ẹ̀ẹ́dẹ̀ máa bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ bó bá ti jẹ́ pé ẹ ti mọ̀ wọ́n ní ọmọ àlè ẹ mọ bẹ́ẹ̀ ṣe correct wọn kí wọ́n má fi ọmọ àlè tiwọn kó bá gbogbo ọmọ ìran Yorùbá yòókù. Èèyàn lanu kó sọ orúkọ àwọn eléyìí sọ ẹ dákun èwo ló dáa nínú tẹ́nìkìní sọ àti
sí tẹ́nìkejì sọ àwọn èèyàn dẹ̀ máa wòran wọn ò ní sọ̀rọ̀ ṣé a kù sídìí ká máa wòran yìí ni ká máa rí tí ò dáa ká má lè kọ̀ndẹ́mù ẹ̀ ká lè tí ò dáa ká má lè kọ̀ndẹ́mù ẹ̀ tàbí ká lè tó dáa ká má lè pírèsì ẹ̀ ẹnu ẹ̀ náà láwa yẹn ṣé rí àwọn ọmọ Yorùbá a ní láti ṣọ́ra ní mo máa ṣe ìfihàn àwọn nǹkan tó lágbára lórí àwọn àáfàá kan àti àwọn pásítọ̀ kan very soon mo máa bẹ̀rẹ̀ lẹ́yìn eléyìí náà ara wọn náà lẹ́ẹ̀ máa rí lọ ẹ̀yin èèyàn mo fẹ́ kí ẹ lọ bá mi wo ìgbẹ́jọ́ bí mo ṣe ń sọ yẹn ó dẹ̀ ń bà mí nínú jẹ́ ṣùgbọ́n mi ò lè fọ́ọ̀sì ẹnì kankan láti lọ wò ó bọ́ ẹ̀yin tẹ́ bá máa náà pé iṣẹ́ tí Sokoti ń ṣe yìí náà wọ́n máa ń ran ìran Yorùbá lọ́wọ́ ni kò sí ní tó burú náà ká ṣe bí Sokoti ó ṣe gòkè lẹ́yìn náà bá rí iṣẹ́ yẹn ẹ rí pé owó iyebíye ni mò ń ná owó ńláńlá ni mo fi ń gbé àwọn òṣèré tí wọ́n wá ágì òkìní yẹn wà àbí nígbà tí máa gbé yẹn wá láti Èkó tí máa gbé yẹn wá láti Oǹdó tí máa gbé yẹn wá láti Òṣogbo tàbí máa gbé yẹn wá láti Abẹ́òkúta èlò wọn kọ́kọ́ at least wọn ní epo wọn á súnmọ́ 100,000 látàlú àtàbọ̀ epo lásán nìyẹn o káwá tó sọ owó iṣẹ́ tí màá fún tí ó náà fi bọ́ ìyàwó bọ́mọ tí ó fi ṣe nǹkan tí ẹ̀dá alààyè máa ń ṣe ẹ̀yin èèyàn mo rọ̀ yín ẹ bá mi wo ìgbẹ́jọ́ tó bá tiẹ̀ jẹ́ wípé kinní yẹn ò dáa tó ni èmi náà ó ti rí i pé kò dáa Barrister lẹni tó bá ń kọrin tó orin náà ò dùn ó ń fi tí ara rẹ̀ gbọ́ ẹ tiẹ̀ mọ̀ ẹ kọ́kọ́ lọ máa bá mi wo kọ́mẹ́ǹtì tí àwọn tó ń wò tí wọ́n ń gíf ẹsẹ̀ mẹ́ta ni ìgbẹ́jọ́ fi dúró ẹsẹ̀ kẹrin ni mo pè ní tẹ̀yìn audience so that a lè balance very few àwọn èèyàn náà ni wọ́n ń comment ṣùgbọ́n tí inú mi ń dùn sí rẹ pé mi ò rí comment tí ò dáa ẹyọ kan èyí náà lọ wo gbogbo àwọn ìgbẹ́jọ́ tí mo ti release báyìí pé eléyìí tá a release lé nìyẹn náà àwọn èèyàn owó tó bẹ ẹ tiẹ̀ lọ wò kẹ́ ẹ mọ tó bá tọ́ sí mi bóyá pè bóyá dùà ṣe mọ̀ pé téèyàn bá ń ṣe nǹkan kan tí o kò rí ìdàgbàsókè díẹ̀ ìyá fẹ́ filẹ̀ náà ni kò wù mí kí n fi ìgbẹ́jọ́ sílẹ̀ torí mo mọ̀ pé làákàyè ni à ń fún àwọn ọmọ kóòtù òjìire làákàyè là ń fún wọn so torí ìdí èyí mo fẹ́ kí gbogbo wa ní ilẹ̀ Yorùbá ẹ máa bá mi wo ìgbẹ́jọ́ conflict resolution gbogbo àwọn tẹ́ ẹ rí pé wọ́n polówó ẹ̀yẹn pátápátá gbogbo àwọn àgbààgbà òṣèré ńláńlá tó lórúkọ gan rẹpẹtẹ tán bá mi polówó ẹ̀yẹn gbogbo náà ti ń kópa nínú ẹ̀ then nǹkan tá a wá ń ṣe tí ò bá dáa ẹ sọ pé kò dáa nsìn àti wá dàgbà débi kí n sọ pé àti wọ̀wọ́ débi wípé ọ̀rọ̀ tó bá jẹ mọ́ àìdá aburú tí ò yẹ ká máa bá lọ́wọ́ àwọn ọmọ kóòtù òjìire ọ̀rọ̀ yẹn ni ó máa lọ fáírà lórí íńtánẹ́ẹ̀tì àwọn tí ò kọ́ wa lẹ́gbọ́n tí ò kọ́ wa lẹ́kọ̀ọ́ kankan àwọn máa lọ fáírà èyí tá a wá ń ṣe tá a fi ń tọ́ra wa sọ́nà ọ̀pọ̀lọpọ̀ ò ní wò ó mo bẹ̀ yín ẹ bá mi wo ìgbẹ́jọ́ ojú òní tì yín Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ kẹ́yìn náà sọ́ọ̀tì ẹ̀ ní ṣòwò sọ́ọ̀tì pẹ̀lú ògo Ọlọ́run ẹ bá mi wo ìgbẹ́jọ́ tẹ́ ẹ bá wá wò tán tó bá tọ́ sí mi ṣé nǹkan náà dáadáa tó ṣe náà ní tó ní ká máa lọ wò tó bá jẹ́ pé ní tó tọ́ sí mi nìyẹn ẹ sọ fún mi tó bá jẹ́ pé àtẹ́wọ́ ló tọ́ sí mi àti kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ yìn mí lọ́gọ ẹnu kẹ́ ẹ lù mí lọ́gọ ẹnu tó bá jẹ́ pé òun ló yẹ ẹ ṣe fún mi Ọlọ́run ní báyọ̀ wá jẹ́ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìire
kí gbogbo yín pé ojú ò fẹ́ra kù.